Adédiwúrà ò ní sunkún, ò ní kíkàbámọ̀ jẹ. Ibi tó lára tó ta gbogbogbòdè àbọ̀ Ọlọ́run á wà lórí wọn. Ìwọ gan ò ní dẹni àgbégbìn lójijì, ní wá ẹtì láàrin àwùjọ. Bó ṣe ń múnú àwọn ìyá yìí dùn, bó ṣe ń pa àwọn ìyá yìí lẹ́rìn, bó ṣe ń ṣe títí wọn, Ọlọ́run á máa dá sọ́rọ̀ ẹ̀, Ọlọ́run á máa tún títí ẹ̀ náà ṣe. Ọlọ́run á máa bùkún ẹ̀, ò ní ṣaláìní gbogbo ohun tó dára lágbára Èdùmàrè. If you're a Muslim here, you better say it. Because there's no church in heaven, there is no mosque in heaven. All what I preach all the time is love. Ní lè ṣe èyí tí yóò bá sí ìfẹ́. Sallu ala Nabil Karim. I know all eyes are on me the way I'm doing it. I'm not afraid to say, tàbá sọ nípa òbí, ẹ jẹ́ ká gbé ẹ̀sìn sọ́tọ̀. Kẹ́ni yẹn tó sin ẹ̀sìn kó tó mú ẹ̀sìn tó sìn, ìyá ló bí. Màmá tó bí mi náà di opó ní 3 years ago. Nígbà tó di opó, ògo ni fọ́lọ́run lókè ọ̀run. Màámi ara Kémàjò, ọmọ màjọ méjì. Ọmọ ẹrú ní sí ní ẹ̀kọ́ kìí sí nìyàn. Ìgbórè àṣà ọmọ àṣà kíkó ìṣojú àṣà àṣàjú ìjà. Ìdàbẹ́òkúta ìwà ìbídà. Before anything, I want to appreciate mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tó jẹ́ ọba àwọn ọba alábẹ́nú àsásí ògbémọ níjà kẹrù gbogbo níjà ọba kanṣo lánàá ọba kanṣo lónìí ọba títí ayé àdìpẹ̀kọ àdàbà má pàrọ̀ iye ọ̀lẹ́ ní báyìí láì kúrò lójú kan ọba ìní ọba àdá ọba ọ̀la ọba tó ń ṣe gbogbo lóhun gbogbo lẹ́yìn Ọlọ́run náà ní Ọlọ́run ìmọ̀ Ọlọ́run agbára Ọlọ́run ìpè Ọlọ́run ògo ọba tó ń ṣàánú ẹ̀dá bàbá gba ọpẹ́ wa. I want to appreciate my big and small sister.
I am very sorry for coming late. I was coming from United States of Alakuko. And this is not the time for us to blame our governor. We just have to pray for him for strength, wisdom, and knowledge. You saw me prostrating for mothers. Tọ́ba wa ohun tí mo cherish jù láyé yìí, ìyá mi ni. Tọ́ba dẹ̀ jẹ́ ohun tí mo cherish jù láyé yìí, ẹnikẹ́ni tọ́ba ti ń pè ní obìnrin, both young and old. Muslim tó wà láàrin wa, Christian tó wà láàrin wa, mo fẹ́ jẹ́ ká mọ̀ wípé ìyà ò jẹ wá ohun tá a fi débi o. Don't see people here that we're going to empower today or that my sister is empowering as if they are suffering. Let us count it as opportunity to be part of this. Kí ni mo fi wá sí orí stadium yìí? Because way back then, stadium yìí jẹ́ ibi tí mo ti máa wá kó àjẹkù. Táwọn èèyàn bá jẹun kò ní party. I pack remnants. Like after eating rice, after saying bá jẹ chicken, tó bá ṣẹ́kù, mo máa ṣá, mo máa lọlé. Òun ni màmí máa tún sè. Òun ni a máa jẹ nínú ilé wa. This same stadium. Mi ò lọ sí secondary school mi ò ra. I didn't write my WAEC because there was no money. I just wrote my GCE this year and I'm writing my WAEC next year. I am doing that to teach generation coming that shortcuts will lead to short life. If I wanted to buy results, I would have bought. That's no big deal. But I just want to sit down that same school where I was written off. And I write my story that then I was nobody, but when I'm going to write it, God has been so faithful. Tìbátì wá kú àjẹkù. Ìgbà tí a bá mi kán, màmí máa fi mi tọrọ owó nínú mọ́tò. Òun ló fà á tí ọwọ́ yìí kò fi tóbi yìí. My heart can touch my shoulder because my mother was unable to provide 150 naira. Ẹ̀yin tẹ́ máa rí èèyàn tó ń tọrọ owó tẹ́ máa kú wọn lóòótọ́ lè kó ti bàjẹ́ oríṣiríṣi onírọ́ wà. Ẹ̀yin ẹ̀ tara àwọn èèyàn sí Ọlọ́run. If you are too wise, you will not rise. If you think you're too smart, you will not go anywhere in life. Ọmọ bá kú máa mi lójú ni. Màmí àmà ní ẹṣẹ́ ọkọ, ẹṣẹ́ mo dẹ̀ máa ké. Risica to the father lẹ́yìn. She didn't give up on me. She was all about me. Happened to be the first born. Wọ́n dẹ̀ fi ṣe yẹ̀yẹ́. Ìjọ tí ojú tí wa, mo sọ pé màmí ẹ má jẹ́ ká lọ mọ́. Because pẹ̀lú bá ṣe ń tọrọ owó yẹn gan, àárín 150 naira, àárín complete. Owó yẹn tí mi ò rí ṣe, òun ni ò jẹ́ ká pa mi tóbi. Bọ̀ eléyìí tó eléyìí. Mo yẹ sọ fún Ọlọ́run pé anything you give to me, I want to be remembered for something. I want to affect people. I want to bless people. Mo rántí ọdún kan tí oṣù níta máa jẹ ní 34B Brown Street. Wọ́n pẹ̀lú yẹn ní ilé olówó Brown. Àwa mẹ́sàn-án là ń gbé ní yàrá kan. Ilé wa ló wà lẹ́gbẹ̀ẹ́ toilet torí yàrá yẹn ló ṣì jù. Ilé olówó Brown yẹn, ìyàrá olówó Brown làwa ti wo tẹlifíṣàn. Kò sí tẹlifíṣàn. But I was working on my vision. Mo rántí bàtà mú dálágbàdo inú kú níbẹ̀. Mo rántí Christmas kan kò sí ní ta máa jẹ èkúté inú ilé làpátá jẹ. I am saying this to mothers. Ma, don't give up on your children. That same mother tó ń fi ṣe yẹ̀yẹ́ tó ń bú ọwọ́ adé fọlá ẹ̀ tọrọ. Kí ló inú Islam la bí mi sí Wàsíù ni mi. Abdulwazir ẹni tọ́lọ́ ń fàyè gbà láti bẹ̀ mo wọ Christ Gospel Apostolic Church but ìkórira àti àìfìfẹ́ hàn sí mi ló jẹ́ kí n di ṣẹlẹ̀ torí wọ́n bú màmí wípé màmí ló ń sin Ọlọ́run jù òun ló dẹ̀ ń wọṣọ kan fọ́dún mẹ́rin ṣe mọ̀ pé ju aláṣọ ara èèyàn gbọ́dọ̀ máa change aṣọ ni. With the shame and I said no, I'm gonna go look for a church where they wear only one cloth that you have nothing to change. So that was why tí mo wá lọ sẹ̀lẹ̀ kan sẹ̀lẹ̀ yẹn wá fi ìfẹ́ hàn sí mi. He now gave me food. Mo wá gbé oúnjẹ yẹn lọlé. Àwọn parents mi ò like ìṣẹ̀lẹ̀ because wọ́n believe pé nǹkan tó ń pè wọ́n lóúnjẹ. Meanwhile, it is not what you call us that we are. Èmi ò ní kò sóògùn.
àwọn tó ń ṣe tó gbàgbọ́ o bọ́ tí èmi bá ṣoògùn látijọ́ tí mo ti bẹ̀rẹ̀ lénìí ni kí n jáde láyé ṣùgbọ́n tí n bá ṣoògùn tí mi fi nǹkan kan kún tó jẹ́ àwẹ̀ àtàdúrà ni gbogbo abiyamọ tó rí àmì ṣe àtàwọn youth tá a máa yí ìtàn ilé wa padà ilẹ̀kùn àánú máa ṣí. Finally, I have nothing to say than to give you courage and appreciate my sister. She was there for me when I was nothing. We used to talk together, encourage ourselves. We see once in a while. But I promise her, to the glory of God, she's got this heart before now. And I'm not going to be surprised why many of all our artists and my mother that are prostrated for over there are successful. Artists are really impacting our generation. Many of you are prophets. That's why you write stories. And the stories will still reflect from today, tomorrow, and forever. Never you disregard people. Don't look down on anybody. There is no one God cannot raise. All this, if you want to go far in life, your life needs to be intact. If you want your life to be intact, check your contacts. The more you grow, the more enemies you have. The more you grow, the more haters you have. The more you grow, the more people will attack you. But turn your mess to your message. Ladies and gentlemen, mo máa gbàdúrà ẹyọ kan gbogbo ọmọ tó ti ara yín jáde. As I'm living here, láti èní lọ ẹ bẹ̀rẹ̀ sí ní gbọ́ ìròyìn ayọ̀. Ìjọ tí mo wá ń ṣe 70th birthday fún màmí, ẹni tó búyà mi, ó wá sọ pé tó bá tiẹ̀ jẹ́ ọmọ ẹyọ kan eléyàn bí, kó má bí mi mọ̀. Ó ti gbàgbé ọjọ́ tó sọ̀rọ̀ sí màmí, màmí ò dẹ̀ pé òyìnbó ló fi bú màmí. Ó ní na she dey pray pass, na she her life worse pass. Màmí tún ní oṣù ọkọ mi, oṣù ọkọ mi. Ìyá yẹn tí òun tó wọṣọ kan fọ́dún mẹ́rin kò wá mọ iye aṣọ tó ní mọ́. Ìjọ tí mo finally kúrò ní church níjọ́ tí wọ́n sìn lówó ó dẹ̀ fowó yẹn dá owó ẹgbẹ́ obìnrin rere ni. Bẹ́ẹ̀ni yẹn ṣe di aṣọ màmí mú báyìí báṣọ ṣe yá nìyẹn. Ẹni yẹn kọ́ ló jẹ̀bi aṣọ màmí ti gbó ni. Before I take my leave, ìlà ọwọ́ rẹ kò sẹ́ni tó kọ́. Má jẹ́ kẹ́nìkan tún ẹ̀ wípé nìkan máa pàkádà rẹ̀ padà. Àwọn kan lọ dá ẹ bí ó bá rọ́ nílẹ̀ fún àsìkò yìí Ọlọ́run prepare you for another level ni. And I want to tell you, anytime your heaven want to open, there must be earthly shaking. The shaking is for your making. Don't give up on yourself. And as soon as she knows how to sing, she knows how to act, I follow you back to back. Because God is faithful. Gbogbo ẹ̀yà tó ti dìbò pẹ̀lú alẹ́ wọlé tó kó ọ̀rọ̀ àti ayé lórúkọ Jésù ẹ̀rù ní ṣẹ́rú. Ẹ̀ ní ṣẹ́rú ara yẹn. As you are able to stand by her, help us will not be far from you. I'm too small to pray for you, but this is the life of practicality. All of you that want to be artists and be Nollywood artists, tell them to go and start from stage. Nígbà tó ń jó pàlẹ́kẹ̀ àbí ara mú máa gbé o àti orin Ògúndé. Mami, thank you so much. She's always coming. Ní ṣẹ́rú ara yìí. I don't know what to say. And to tell you, please watch your association. Don't move with friends that are competing with you. Move with friends that will compete you. Avoid devourer in your life. Anyone that is sucking you, run away from them. It should be give. No, give and give, not give and take. Because the Bible says give, it shall be given unto you. Good measure, press down, shake it together, run over, shall men put in your bosom. Yàgò fọ́rẹ̀ onílára, ìlara ju àjẹ́ lọ. Yàgò fẹ́ni tó ń fojú pa yín ṣe, tó dẹ̀ ń fẹnu pa lóògbé yín. Yàgò fẹ́ni tẹ́ fàṣírí lọ́wọ́ tó dúró dúró ẹ̀sìn yín. Ẹni tó pè yín ní single mother, ẹ sọ fún pé kó stay tuned. That a single mother does not mean you are stupid. It's just you have the capacity to do what God knows can do. Single mother láàárọ̀, ẹ sọ fún pé tó bá dalẹ̀ tọkọ ẹ̀ bá ṣọ́jú ẹ̀kú lọ́wọ́ láti single mother.
yé mi mo yé lánàá torí àìmọye èèyàn ló wà ní ọkọ tó wọ́n sì jẹ́ni tó sílẹ̀. Gbogbo àmọ̀ràn tèmi fẹ́ gbogbo ni pé kí gbogbo opó má rò pé nítorí àwọn ti dopó ìgbẹ̀yìn ayé ti dé, kí gbogbo opó má rò pé nítorí òun ò ní ọkọ mọ́ ìgbẹ̀yìn ayé ti dé. Torí ẹ̀ náà lọ́n ṣe ń ṣerú nǹkan báyìí pé gbogbo nǹkan tó ń kàn wọ̀nyí tí àwọn gan lè bẹ̀rẹ̀ sí í ṣe tó lè máa tà nǹkan rẹ̀ nì gbogbo má rò pé ayé òun ti bàjẹ́ tóun ò bá rẹ́ni sáré lọ bá mọ́ táwọn bá bẹ̀rẹ̀ sí ṣe gbogbo nǹkan tí dé di wúrà nǹkan wọ̀nyí àwọn náà nínú ẹ̀mí wọn àwọn pé táwọn bá jí láàárọ̀ àwọn náà níṣẹ́ owó àti tàwọn ó ṣe kò ṣe ṣéǹjì dí àwọlé àwọn arówó jẹun tí ìṣẹ́ tí ebi bá ti kúrò nínú ọ̀rọ̀ èèyàn tẹ́rí ìtókù àbùṣebùṣe ni òun ni nǹkan rí tó ń ṣe. nǹkan ayọ̀ ni because kò kí ń ṣe wípé bẹ́ẹ̀ náà ló ní tó kò kí ń ṣe wípé owó yẹn pọ̀ lọ́wọ́ ẹ̀ tó bẹ́ẹ̀ àmọ́ ìfẹ́ ló wà ń bẹ̀ nǹkan tó ń ṣe yìí ó yẹ káwọn àwọn aka kọ́pì ẹ̀ irú nǹkan tẹ̀mí náà fẹ́ jọ ara nǹkan tí mò ń wo àwòkọ́ṣe ẹ̀ òun náà lèmi náà ṣe ẹ̀ so ká wo àwòkọ́ṣe ẹ̀ and I want to say God will bless you ma you shall continue to go from strength to strength in Jesus' name. I want to use this medium to appreciate Baba Ahmed Bola Ahmed Tinubu sir. I appreciate you for what you have done for us. I appreciate you in the name of Allah. I appreciate you for what you have done for my sister. She's not my daughter, she's my sister. Sir, thank you. In my own little way. Kò dẹ́ ṣe pé agbára tèmi náà ni, ṣùgbọ́n màá kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ àwọn dádì wa náà. Former governor of Lagos State, Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu. He is my pillar, my backbone, my father. In fact, wọ́n really try fáwọn opó gan-an. Ìgbà tí mo lọ rí wọn, wọ́n gbà mí láyè, mo sọ̀rọ̀, mo ṣàlàyé. Wọ́n dẹ̀ ṣe fún wa níwọ̀nba tó lè support wa. Tínú àwọn opó gan dùn, tínú gbogbo wa náà dẹ̀ dùn sí. Then náà mo tún dúpẹ́ lọ́wọ́ present governor wa lọ́wọ́lọ́wọ́ Babájídé Sanwó-Olú àti ìyàwó wọn Dr. Mrs. Ibijoke Sanwó-Olú. Ẹ ṣé gan daddy and mommy, mo appreciate yín for your support. Kò easy kéèyàn kọ́ dédé pé èèyàn kọ́ dẹ̀ send alert wọ́n ní àwọn tí ń gbòòrò kínní ìtìpẹ́ ṣùgbọ́n àwọn náà fẹ́ dá sí lọ́dún. Èmi dẹ̀ dùn pé mi gan mo rí owó láti fi tọ́jú àwọn opó yìí on their behalf. So àwọn opó náà dẹ̀ ṣàdúrà everybody dúpẹ́ lọ́wọ́ wọn. So inú mi dùn pé àwọn ìjọba wọn bá mi dá sí lásìkò yìí. Inú mi dùn gidi gan ni àtàwọn èèyàn káàkiri ní gbogbo òlu orílẹ̀-èdè àgbáyé everybody ń dá sí one way or the other àwọn ọ̀rẹ́ ẹbí àwọn colleague mi náà nínú industry thank you so much for standing by me bí mo ṣe ń pè wọ́n lọ́ṣẹ́ ń jẹ́ tọ́dẹ̀ ń wá mo ti ń ṣe tẹ́lẹ̀ lẹ́yìn ìkẹjọ yìí àwọn èèyàn jàǹkànjàǹkàn bá mi dá sí ìjọba dẹ̀ bá mi dá sí so I'm happy. Thank you sirs, thank you all of you. Caterers, àwọn tó support wa something amala you mention it. Àti ìlú bá jẹ́ ọlọ́run ló pè mí ọlọ́run ṣíbí láàrin ẹgbẹ́ yín láàrin ọgbà yín èmi gbàgbọ́ pé iṣẹ́ kọ́ lówó o ó kí a máa mọ̀ kó tó pé 24 hours ṣe bẹ́sẹ̀ ní fóònù ẹyọ fóònù ní síta ta ló expect alert ọlọ́run bí ẹ̀mí bá ṣe wòlíì rẹ̀ tí mo dẹ̀ gbàgbọ́ pé iṣẹ́ kọ́ lówó under 24 hours everyone that is raising his apollo receive alert. As your son, if I'm truly called by God. Tó bá jẹ́ àdúgbò tí mo ń gbé, tí mo wá jẹ́ landlord. Tó bá jẹ́ àdúgbò yẹn mo ti bá wọn ṣe alábàárù rí. Mo ti bá wọn ṣiṣẹ́ sáìtì rí. Àwọn àjọ ṣe landlord association. Ọlọ́run àpáyé rẹ̀. This is well. This is well. This is well. Ẹ fún yín sókè. I just want to bring you out. Ẹ fún yín sókè. Gbogbo aláàánú tó sọ pé òòrè tẹ́lẹ̀. Tí wòlíì kan bá sọ pé òun fẹ́ gbàdúrà fẹ́ kó lọ mú 20,000 wá irọ́ ni. Tó bá ní kó mú 50,000 wá irọ́ ni. Màmá ṣé ńgbà tí bàbá ọ̀ṣọ́fà wà láyé ṣé bàbá ọ̀ṣọ́fà ń charge? Ẹni wòlíì tó bá ti ń charge ń fi àdánwò kún àdánwò àwọn èèyàn ni. Tọ́lọ́run bá pè ẹ́, jẹ́ káwọn èèyàn wà blessed. If you're truly called by God, you don't need to charge people. Let God raise them and they will come back and bless you. Èmi ti máa lọ kó àjẹkù ní airport. Mo wá dẹ̀ tó fún first class. I've been able to travel to America like 15 times this year. First class. Ìgbà mi ti máa wà nù ẹ̀ mo máa ké mi nílò sọ̀rọ̀.
àwọn máa wo picture màmí. My mom, mo bí wọ́kọ̀ ọmọ fúnyàn bí ni o. Mo bí ọmọbìnrin ní ìjọ Monday. Mo dé lánàá, màmí wá sílé mi. Mo wá po mọ́lì mi lórí bẹ́ẹ̀dì, wọ́n sọ sórí bẹ́ẹ̀dì mi, wọ́n gbọ́ ọmọ mi sẹ́gbẹ̀ẹ́. Mo wá wò pé ṣé rísíkà tún tọ́ yẹn rè. Mi ò dá skin mọ́mì mi mọ̀mọ́. Màámi tó ń ṣọmọ ọ̀dọ̀ ní sọ alámàlà. Òun náà wá ti ní ẹni tó máa ṣiṣẹ́. Àdúrà ṣe ń gbà. Tó bá pe yá àlá ó máa ṣiṣẹ́. Tó bá pe yá àmùlẹ̀kùn ó máa ṣiṣẹ́. Tó bá pe yá làtí ó máa ṣiṣẹ́. Tó bá ní àṣùbọ́nà láwà lílẹ̀ ní wàkíyè lílẹ̀ ní láwà nínú nàṣẹ́ ó máa ṣiṣẹ́. Mi ò ka Kùránù àdúrà mi o. But I'm telling you, let us preach love and live religion. Let us stop all this fake lives we're living. Let us show love to people. Báwo ló ṣe máa gbà ó máa gba loan ó tún máa sọ̀dá mẹ́wàá nínú ẹ̀. What sort of brush is that? If you get a loan, do business with your money. Then when you get your interest, you can pay your tithe. It's not my fault. Raise up your phone. Gbogbo ẹnikẹ́ni tí wọn kì í sábà gba ìròyìn ayọ̀. Bí èmi bá ṣe wòlíì rẹ̀ Olúwa. Tí ó lè jẹ́ tí Olúwa nílé àtẹ̀kùnrin ayé àtàwọn tó tẹ̀lé sínú ẹ̀. Torí àfidílẹ̀ kalẹ̀ lórí òkú àfidílẹ̀ kalẹ̀ lórí ìṣọ́ mi tàbí ògbóló ìgbélú wa lọ. Tàbí òjò níbi mímọ́ rẹ̀ ẹni tó ní ọwọ́ mímọ́ àti àfẹ́fẹ́ tí ògbó rẹ̀ sásọ́ tí kò sì búrọ̀ ẹ̀tọ́. Òun ní orí àlúgbà lọ́wọ́ Ọlọ́run àti òdodo lọ́wọ́ Ọlọ́run ìgbàlà rẹ̀. Èyí ni ọ̀rọ̀ tí ń ṣàfẹ́rù rẹ̀ Ọlọ́run celestial. Ẹgbọ́n sókè ọlọ́run kágbé sókè ilẹ̀kùn ayérayé. Olúwa ìgbà tí gbogbo èèyàn gbàgbọ́ nínú analog spiritual life, èmi béèrè fún digital spiritual life. Àánú téèyàn rí gbà láì lọ ságìjì. Àánú téèyàn rí gbà láì lọ wẹ̀ fún yàn lódò. Àánú téèyàn rí gbà láì lọ wẹ̀ fún yàn lórí tàbẹ́ta. Ọlọ́run àánú under 24 hours, let mercy start working in our life. Gbogbo ẹ̀yin abiyamọ ẹgbẹ́ ọ̀rọ̀ yìí o, àti àkọ́bí yín àti àbígbẹ̀yìn yín, lórúkọ Jésù ẹ ò ní mọ sáré ọ̀dọ́. Ẹgbẹ́ ọ̀rọ̀ yìí, ìjọ tí mò ń ṣe bẹ́ẹ̀ de mọ́mí mi ẹ̀kọ́ ni mo fi ń ṣe mo kàn rántí dádì mi. Torí dádì mi máa ń gbọ́ ẹbí ní sáwùgbé bàtà wà kékeré ṣùgbọ́n kò lówó ra téèpù ẹ̀. Ìyàrá oníyàrá náà ti máa ń plé orin yẹn. Dádì mi àwọn máa gbórin yẹn á máa ké. Olówó láyé mọ́, Olúwa tèmi dọ̀wọ́ rẹ̀. Gbogbo làlà ẹ̀dá nítorí owó ni. Jẹ́ ká yé mi dùn, kémi lè ṣe nìyàn. Tètè fọ̀nà mi, má jẹ́ kí n lọ lóko. Tí bá wá ní dádì mi tó sunkún, tí bá ní dádì mi ẹ̀gbẹ́ dáná wọn kí bí òkè. Torí ní yàrá kan la pé kò lè sí owó. But ilé ta kó lọ sí Lálábàdó, ìgbà tọ́lọ́run lò mí láti tún lé ẹ̀kọ́. Dádì mi ní ṣe bí mo sọ fún ẹ bọ́lọ́run gbàgbé ẹni kankan. Kí ló wá jẹ́ kí n pe Ebenezer Obey fún mọ́mí mi fún birthday? Torí mo fẹ́ kí dádì mi rántí pé àwọn láìpẹ́ Obey. Torí pé mo wá Obey, mo wá rà nígbà tí mo lọ fi gbé Obey. Màámi wá jókòó síwájú Ebenezer Obey, wọ́n á bèrè pé sáwọn ẹ̀kọ́ surprise ni wọn ọmọ tó fi débẹ̀, especially mo tá fi gbé wọn ọmọ. Like 4 days planning. Kí ló jẹ́ kí n lọ lo venue tí mo lò sí ibi ìlú Èkó? Torí hall tí màámi ti ṣe birthday yẹn, ìṣọ́ alámàlà kọ́ wà ń bẹ̀, ibẹ̀ ni màámi ti máa ń ṣọmọ ọ̀dọ̀ alámàlà. Tẹ̀bá dé kàkàrà tó ti ń ta páàtì ẹ̀ tó bá ìbẹ̀rẹ̀ wá sí kékeré tó ń tà dànù orílẹ̀-èdè. So ibi tí màámi ti ń ṣọmọ ọ̀dọ̀ alámàlà yẹn wá ẹnìkan tí wá ra bẹ̀, ó wá fi ṣe event center. That was when I decided the same place where my mother was mocked, where she was mocked, would be the same way that I'm going to celebrate her. So if you want my story, I'm going to give it to you free of charge because I really want to act. And very soon I'm going to shoot a film that will talk about love, that will bring about unity. It is a great abomination to believe your denomination will determine your manifestation. It is not about church. It is about your choice. Mami wa wo báyìí, wá ṣubú yé mọ́. Wọ́n bẹ̀rẹ̀ sí ní polówó, wọ́n transfer owó sàkáǹtì ẹ̀. Ẹni tó ń yẹ ẹ̀yẹ tí torí 40 naira, wọ́n yà aṣọ wọn lọ́rùn. Ọlọ́run, gbogbo àwọn tó fún mi lówó. I will drop it to me, I'm going to dash it out, hope you don't mind. I dash out, why? Because I was a conductor.
Around Agege, Saleoja. Agege, Saleoja, Agege, Saleoja, Oja, wọ́n bá mi létí ìjọ tí mo gbọ́ lẹ́nu nítorí mo ṣòro gbà. Wọ́n ṣe kọ̀ńdọ́tọ̀ mo dẹ̀ ń ronú. Àti mi, ìrònú ò dáa kan. Ẹ má jẹ́ kéèyàn kankan mú yín ronú. Make yourself happy. Don't even let a pastor condemn you. Because you are the redeemed of the Lord. I was a conductor before, so the man that way of me now, but I'm going to dash it out. I want to say thank you to my sister, and I think we will start do this. We do this together now every year. It's going to be double. Genesis Global, we have to be a part of you. Thank you so much. Finally, go to my Lord. Mo ti gbàdúrà fún yín, ẹ ti gbàdúrà fún mi. But to this lady that brought all of us here, mommy, thank you, ma. Gbogbo ẹ̀yin abiyamọ lórúkọ Jésù ẹ máa jẹ wọn mọ́. Mo máa ń bèrè lọ́wọ́ máa ń sìn pé kí ló fẹ́ jẹ. Tó bá ti dé every on the first láàárọ̀, máa gbé oúnjẹ dání, máa ní kí màmí máa jẹ lọ́wọ́ mi. A máa wá wò mí, àwa máa sọ fún mi pé tóun bá tún wá sílé ayé, èmi lòun fẹ́ bí. Don't let church to be too much in you. Let God be too much in you. Because there are many people that go to church, they are pretentious. Worse than those that are not going to church. Don't let mosque deceive you. This lady is real. Real person is different from ideal person. Ideal person is a person you want people to know, how you want people to see you. Real person is who you are. I support. Even some of the names we're not going to be able to mention, I connect all the grace together. As I am living here, nobody will die young. As I am living here, to all those who have supported us, I won't let him not support you. I'll tell you, Former governor of Lagos State. Former governor of Lagos State. Asiwaju Bola Ahmed Tinubu. Let me be careful to prophesy here. Then the present because paper will blue. I want to prophesy about 2023, but let me keep quiet. I have to know the truth. Tí mo ní bá ti in charge, àwọn fi question bèrè lọ́wọ́ ẹ̀ kò rí ni. Tó bá lọ ṣọ́nà òun ló máa ṣàlàyé fún ẹ. Tó bá ṣe tán tó bá nílò ló máa sọ á ní máa wọ̀rì. Tádúrà bá gbà wá dúpẹ́. Ó nídìí kí ló fẹ́ máa charge fún. Tálẹ́ fún dárúkọ. Present governor. Babajide Sanwo-Olu and his wife. Very humble, very calm. God bless my governor. Though I'm from Ogun State too. I'm from Alapungo. And who again? All families and friends. All families and friends all over the world. My colleagues, everybody all over the world. Our colleagues all over the world. Ọlọ́run, 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 Ọlọ́run. Àánú kò sílẹ̀kùn tí ó lè ṣí. Àánú kò sí aṣọ tí ó lè rán fún yàn. Mercy is the heavenly perfume that can quench earthly odor. Báànú bá dé èèyàn sọ òyìnbó bẹni tó ka Cambridge. Báànú ò bá sí láyé èèyàn ka Cambridge á gorí bridge kò tó dé cross the bridge. When mercy is gbogbo ẹni tó ń fẹ́ àánú láti rí lọ àánú kó bẹ̀rẹ̀ ṣe láyé wọn. I decree to your life everything you lay your hands upon will prosper. In Jesus' name. I'm not going to announce, but this is my own little support for my mom and all my mom is too. Very small. Check, but trust me, God, my own check will never bounce. Thank you so much. Because I'm as well bouncing in the Lord. Ladies and gentlemen, don't wait to be a billionaire before you affect people. In my house, I live in a 3-bedroom house and I live with 11 people. 11 children, and they have all gained admission now to university, remaining only one person. I have footballers who went to Manchester to play football, and they brought back the cup. And when they came, they said they were going to sign under Genesis. I said, no, sign under your father's name. Don't make money for Genesis. Make money for your parents. When you are able to take care of your parents,
your Genesis will understand the revelation. Thank you, ma. Thank you, sir. Ẹni tó máa fi ayọ̀ parí ẹ̀ ẹgbẹ́ bá ti dé káàkiri hallelujah méje tá a ti kéré torí ilẹ̀ wá tó rọ̀. She just said I should give it to her. I wish I'm going to be able to. And that's because I'm saying Genesis nìyẹn. Genesis mo sọ fún wọn ẹni ìdámẹ́wàá church wa ẹ máa fi sanwó fáwọn òkú. Sọ́kó tó ń gbà tó list jù ló ń gba 35k 30k every month. The tithe does not belong to the pastor. Tithe belongs to God to take care of people in the church. And that's why we've been able to introduce. We're introducing something very soon. That will be banking system without interest. Mo rí pé ìsìnjú ní kí n gbé olùṣọ́ àgùntàn káwọn ọmọ church wa máa lọ yáwó nàpò kọ́ máa sì wọ́n mọ́lé. Ẹ̀fọ́ ní kí wọ́n lo mọ́tò 10 million mo ní ìlò studio kó 10 million yẹn wá. Jẹ́ kí àwọn èèyàn 20 kọ́ gba 250,000 kọ́ fi bẹ̀rẹ̀ business. Táwọn bá dáwó yẹn padà ẹ̀lú náà fi ṣe business. Mọ́tò yẹn máa depreciate. Our lives here are our lives here are appreciated. So what was that be? Many people are so fake. What's the essence of fake life? You are using a car of 30 million. You don't have 2 million in account. Who are you voting for? Don't try to be somebody else. You'll be somebody less. So thank you so much. Thank you everybody. God bless you, man. Oh my God. Ẹni láti wọ ẹ̀pọ̀ jùlọ máa ń gbọ́ ní $1 million. Ẹni tó pariwo pẹ̀lú ẹ̀ á ní $1 million. Thank you, thank you. Ẹgbẹ́ ọba mi ṣáájú láti wọ́. Ẹni òòtú ọmọ bí ẹ̀rọ ọmọdé sọ ẹ̀ṣàwọ̀ ní àtẹ̀wọ́ ẹ̀ṣẹ̀ ìṣàwọ̀ láti wọ́ ẹ̀ máa fi ẹ̀rọ make $1 million. Ẹ̀ṣọ́. Kò sẹ́ni tí ò lè dáa fún. Olórin kan máa ń kọrin kan á ní kán máa sọ pé kò lè dá o adìyẹ tí òkú sì máa jàgbàdo kan máa sọ pé kò lè dá o oòrùn tó wà lókè ó taṣọ ọgbẹ kò sẹ́ni tí ò lè dá fún gbogbo wa pátápátá dà ló máa dá fún lágbára Ọlọ́run. Fún àwọn opó mo gbà wọ́n níyànjú pé kí wọ́n túbọ̀ ṣe ọkàn akin kí wọ́n má ṣe ìrẹ̀wẹ̀sì kí wọ́n nígbàgbọ́ nínú Ọlọ́run nítorí ẹni tí Ọlọ́run dá Ọlọ́run ti sọ pé níwọ̀n ìgbà tí òun bá ti dáwọ̀ ẹ̀dá Ọlọ́run ti dá nǹkan tá a máa jẹ tá a máa mú mọ́ wa fún ìwọ̀nba ìgbìyànjú tí wọ́n bá rí gẹ́gẹ́ bí support láti ru tí a bá kú ọ̀nà máa jẹran tó jẹrin lọ kí wọ́n túbọ̀ máa ní ìrètí nínú Ọlọ́run bá tó dá wọn mo dẹ̀ mọ̀ pé nígbẹ̀yìn àdùn náà ni máa jẹ́ ti gbogbo wa. Mo fẹ́ kí gbogbo èèyàn mọ̀ yìí pé kò sí ẹ̀dá tí ó gbọ́dọ̀ ro rẹ̀ pin bó ń ro rẹ̀ pin lásán ẹ̀ṣẹ̀ ní lọ́dọ̀ Ọlọ́run bó ronú débi pé o fẹ́ para ẹ̀gan ẹ̀ṣẹ̀ ní lọ́dọ̀ Ọlọ́run ká má ti wá sọ pé o ṣe gangan ẹ jẹ́ ká kàn sára sọ́lọ́run ọba nítorí pé o kò sẹ́ni tó gbàgbé tó bá ń béèrè tí o ti ṣe fún ẹni kò tí ì tó àsìkò ń gbà yẹn náà ni torí náà ẹ fọkàn balẹ̀ ẹ má ronú ẹ má rò pin. Ẹ jọ̀ọ́ bàbá ẹ bá ẹ̀yà tó gba fọ́tò is it okay this way because of the light okay ẹ jọ̀ọ́ ẹ yàgò lọ́nà fún ẹ jọ̀ọ́ all right thank you very much. But you know why I asked you about this woman? Mi ò mọ̀ bọ̀ bó ṣe ń jáde bọ̀ Olúwa ní kí n gbalẹ̀ fún mi ìdẹ̀ mọ́ wáyé mo wá béèrè lọ́wọ́ ẹ̀ pé ibo ló ń gbé ó lọ́dọ̀ àbúrò wọn lòun ti Scott. Bí èmi bá ṣe wòlé Ọlọ́run tó jẹ́ wípé gbogbo tí ò ń ṣe tiẹ̀ lọ́ ti pamọ́ ẹ. Téèyàn bá ti ṣí ní ọkọ yà ó ti ṣẹ̀ṣẹ̀ gbé. I will open your files some other time because she was coming. God said to me, this lady is having accommodation problem. Tó bá gbẹ̀rọ lọ tó ṣe Scott lọ́dọ̀ èèyàn wọ́n á mọ̀ kẹ́ ẹ lọ wálé ní Kòròdú. I don't know how it's gonna be wọ́n ẹ jẹ́ kó jẹ́ ilé tó máa tẹ́ẹ̀ni máa lọ lo ṣáláńgá ṣáláńgá làwa lò kékeré a máa ń tò ní lóṣòdì téèyàn kan bá kọ́kọ́ pùn tán àwọn náà wá wọlé so fún wọn ní nọ́mbà mi gba nọ́mbà mi so wait that is you know why my wife is Adeshola and I love my wife so much that's my small after my mom that's one so because you be Adeshola I don't know ọlọ́kan sọ fún mi pé she's got accommodation problem pé
her bills. I don't know how it's going to be, but tomorrow, get a good house, call him, we credit your account for that. God bless you. Ọlọ́run tóbi lọ́ba. Sewing machine. Ẹ jọ̀ọ́, Mrs. Fakun, all right, please. Thank you, all of you. Thank you. Thank you. Thank you. Ẹ jọ̀ọ́, ẹ má bínú. Okay, please give him.